bàbá Mohbad ò mú ọ̀rọ̀ justice for Mohbad ní kékeré o kò mú ní kékeré o. Wọ́n interview bàbá Mohbad lórí TV yìí ó dẹ̀ tó tú àwọn àṣírí kan fún wa níbẹ̀. Àkọ́kọ́ àṣírí tó tú ni wípé ṣé ẹ mọ̀ wípé kíní àyẹ̀wò tí wọ́n ṣe fún òkú Mohbad táwọn tí mo sọ fún yín pé àwọn kan ló ṣiṣẹ́ ibi iṣẹ́ àyẹ̀wò yẹn àṣẹ fake ni. Wọ́n ní láàbù tí wọ́n náà wọ́n ti lọ sí l'Amẹ́ríkà. Bàbá Mohbad sọ lórí program yìí pé wọ́n pe láàbù yẹn ní wọ́n gbé sample kankan wá sọ́dọ̀ àwọn. Wọ́n ní wọ́n gbé sample kankan wá sọ́dọ̀ àwọn. Ẹ jọ̀ọ́ question mi wá ní pé àwọn wo ló lọ jókòó tí wọ́n lọ frame result yẹn tó dìbò wá sí inquest. Àwọn wo ni? Definitely ikú ọmọ yẹn náwó nú. Bó tó bá náwó nú àwọn kan ò ní lọ dùbù kíní yẹn lójú ọ̀nà. Sáwọn ọlọ́pàá ò mọ̀ sí ni. Tí bá àwọn ọlọ́pàá ló wà in charge, definitely àwọn ọlọ́pàá mọ̀ ṣiṣẹ́ ibi yìí. Because àwọn kan ló sáà máa lọ frame result yẹn. Àbí? Àwọn kan ló máa lọ frame result yẹn. Tọ́lọ́pàá dẹ̀ parọ́ fún wa, ọlọ́pàá tó wà in charge case parọ́ fún wa pé àwọn gbé kíní yẹn lọ òkè òkun. Pé òkè òkun yẹn ni result yẹn ti wá. Wọ́n dẹ̀ pé láàbù yẹn lókè òkun. Láàbù yẹn ní kankan òdòdó àwọn. Bàbá Mohbad sọ lórí program yìí. Bàbá Mohbad sọ lórí program yìí. This is stuff náà àwọn fẹ́ tún ṣe fúnra àwọn ni pé àwọn ò fẹ́ kí ìjọba ṣe fáwọn. Wọ́n náà àwọn fẹ́ kí ìjọba ṣe fáwọn. Àkọ́kọ́ nìyẹn. Tẹ̀tíwárí reason tá a fi ń sọ wípé ẹnìkan wà nínú ìgò tó ń jẹ́ jíìnì. Pé àwọn kan wà tó yẹ pé àwọn ló ń dídájọ́ òdodo lọ́wọ́. Kan tó wá lè mú káwọn kan lọ frame fake autopsy result tó wọ́n dẹ̀ gbọ́ sí inquest tó wọ́n dẹ̀ gbé kíní sample ẹ̀ lọ sí láàbù kankan tẹ́kàn jókòó tẹ́kàn print fake jáde. Definitely nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ táwọn yẹn fi mọ̀ pé tán bá lọ ṣe kíní ẹ̀ for real ó máa tú sí rí nǹkan tó pa bọ̀bọ̀ yẹn. Mi mọ̀ bí ẹ ń fọkàn bá mi lọ. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì lórí ọ̀rọ̀ Olúbíọmọ, bàbá Mohbad tún padà sọ̀rọ̀ Olúbíọmọ bí báyìí pé lọ́jọ́ tí Mohbad bímọ tí Wùmí bímọ Mohbad pé òun pé dádì ìyàwó òun ti bímọ o òun dẹ̀ fẹ́ gbé Olúbíọmọ wá sọ́dọ̀ yín torí ibi táwọn gbé kò sí ibi táwọn lè sin sí. Ó nítorí ọ̀dọ̀ Mohbad sí ọ̀dọ̀ kò ju bá bíi 3 junctions lọ. Ó ní òun sáré tí Mohbad òun rẹ̀ after 10 minutes tó ń pè padà ni Mohbad òun mọ̀ bí wọ́n ṣe òun mọ̀ ẹni tó gbé Olúbíọmọ. Ta ló gbé Olúbíọmọ? Ta ló gbé? Ó jẹ́ point kejì. Point kẹta ni bàbá yẹn wá sọ pé DNA òun fẹ́ kí wọ́n sí DNA. Torí wọ́n bèèrè lọ́wọ́ pé ṣé o sì ń insist lórí DNA? Ó ní òun insist lórí ẹ̀. Wọ́n á ní kí ló dé? Ó ní reason wípé ìkan nínú àwọn ọ̀rẹ́ Mohbad tó tẹ̀lé wọn lọ sí show ó sọ fún un pé nǹkan tó dìjà Wùmí nígbà tí wọ́n parí show ní ọ̀rọ̀ Liam pé Mohbad sọ pé òun kọ́ lòun ni Liam pé nǹkan tó dìjà Wùmí àti Mohbad nínú mọ́tò nìyẹn. Ìjà ẹni wọ́n dẹ̀ jà délé ìjà ẹni wọ́n dẹ̀ continue nígbà tí wọ́n délé. Pé bàbá yẹn wọ́n sọ pé ó sì rú lójú pé torí òun mọ́ kó tó lè sọ wípé òun kọ́ lòun ni Liam definitely nǹkan kan ṣẹlẹ̀. Pẹ̀lú sísọ fún wa pé kó bá di pé ẹ̀rọ kan máa jẹun náà lọ́jọ́ ọ̀la ọ̀kan máa fi bọ́ọ̀lù yẹn má padà jẹ jáde tọ́mọ yẹn bá dàgbà ló ń sọ pé káwọn kúkú ṣe DNA test tó bá jẹ́ ọmọ ni òun á gbà tọwọ́ tẹsẹ̀ tó bá dẹ̀ ti jẹ́ ọmọ òun á nǹkan máa gbọ́mọ lọ sílé bàbá ọmọ. Wọ́n wá béèrè wípé ṣé Wùmí wá fọwọ́ sí DNA? Ó ní Wùmí sọ pé rárá pé òun ò sí DNA pé Wùmí sọ pé rárá pé kò séèyàn tó lè mú un láti ṣe DNA. Ṣé ẹ̀ ń gbọ́ mi? So wọ́n wá béèrè wípé ó dà kí wá ní ìgbésẹ̀ tí àwọn bàbá Mohbad gbé ń gbà yẹn. Bàbá Mohbad ní àwọn ti kọ lẹ́tà sí inquest torí inquest ni ọ̀dọ̀ wọn ni case yẹn wà. Pé so lẹ́yìn ìgbà tí Wùmí dẹ̀ ti lè sọ wípé kò sí bàbá nẹ́yàn tó lè ní kó lọ ṣe DNA tí àwọn òdè lè fagídí mi lóòótọ́ the only àwọn tó lè pàṣẹ fún Wùmí láti ṣe DNA nílé ẹjọ́. Pé so àwọn tí wàá kọ lẹ́tà sílé ẹjọ́ láti March ṣé ẹ̀ka lè mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹjọ́ yìí ni o láti March làwọn ti kọ lẹ́tà àdẹ̀wà ní August sílé ẹjọ́ pé kí wọ́n pàṣẹ
fún inquest tó ń gbọ́ ẹjọ́ yìí pé kí àwọn lọ ṣe DNA test. Wọ́n ní dìísì wọ́n sọ wípé wọ́n àti treat letter yẹn pé kò sí judge tó máa treat ẹ̀ láti August láti September láti March oṣù kẹta. Definitely nǹkan kan ṣẹlẹ̀. Secretary reason táwa kan sọ pé náà fẹ́ rí dojú òdodo. Àwọn kan ló delay letter yẹn bí àwọn tẹ̀ ti jù sínú dustbin. Àwọn kan ló delay letter yẹn láti March letter tó ń kọ March tí wọ́n treat ẹ̀ wọ́n ní kò sí judge táwọn máa assign ẹ̀ fún tó máa give judgement yẹn. Àkọ́kọ́. Ẹ̀kejì, kí ló mú Wùmí máa sọ wípé òun ò ní sí DNA? Ẹ jẹ́ ká pa ti àwàdà tì pé bí ẹnìkan kò rẹ̀ nìkan èèyàn kò rẹ̀ nìkan. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ báyìí. Nílé ayé tá a wà yìí, ìwọ ọkùnrin tó ń gbọ́ mi, ṣé o lè gbàrú ẹ̀ fún ọmọ ẹ̀? Ká ní fi rẹ̀ sí position bàbá Mohbad. Kí Wùmí wa máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn wípé kò sí èèyàn tó lè mú un ṣe DNA. Ṣe lè gbàrú ẹ̀. Then ẹ̀yin obìnrin tẹ́dẹ̀ wà ń bí báyìí, sẹ́yìn lè gbàrú ẹ̀. Èmi believe pé gbogbo nǹkan wàhálà tá ń fà lọ́jọ́ yìí látijọ́ yìí ẹni tó ń fi wá cause wàhálà yìí ni Wùmí. Wàhálà ìtàlẹ̀ ẹni tó ń cause ẹ̀ ni Wùmí. Because èmi believe pé tó bá gbà láti ṣe DNA ká láti ṣe DNA látijọ́ ìtàdẹ̀ ti rí pé Mohbad ló nà ọmọ. Ṣé pé gbogbo wàhálà táwọn bàbá yẹn ń bá fà kíní àtún lọlẹ̀ díẹ̀. Even àwọn fans bàbá yẹn gan gbogbo wàhálà tó ń bá Wùmí fà àtún lọlẹ̀. Kódà gan pé ilé táwọn kan sọ pé bí àwọn ló ṣe bá sọ́kọ̀ ẹ̀ oníṣàwọ̀ sọ́kọ̀ ẹ̀ àwọn èèyàn ò ní sọ yẹn mọ́. Àwọn òbí ló pé kò lè pa bàbá ọmọ ẹ̀. So èmi ò mọ reason tí Wùmí fi sọ pé òun ò ṣe DNA o. Ṣùgbọ́n èmi ò support kó má ṣe DNA. Ẹ lè bú mi torí ilé tí wọn kì í gbọ́ máa lè wọlé tó. So àwọn tó bá jẹ́ pé wọ́n máa ń gbọ́ máa lè wọnú ilé wọn tó jẹ́ pé ìdajì àwọn ọmọ tó wà nílé wọn ọmọ àlè ni. So kò wọ́n lè nǹkan táwọn sọ ò lè jọ kò lè nítumọ̀ sí wọn. Ọ ẹlòmíì tó wá jẹ́ pé gbogbo ọmọ tó bí fọ́kọ ẹ̀ bí wọ́n máa ń sọ́kọ ẹ̀ tó jẹ́ máa ń fọ́kọ ẹ̀ tó jẹ́ pé ẹyọ kan lọmọ kọ́ mẹ́ òun náà nǹkan táwọn sọ yìí kò lè nítumọ̀ sí. Ṣùgbọ́n àwọn tó wá jẹ́ pé wọn kì í gbọ́ máa lè nílé wọn tó wọn kì í gbọ́ máa lè nílé wọn wọ́n mọ̀ túmọ̀ nǹkan táwọn sọ. Wọ́n mọ̀ túmọ̀ nǹkan táwọn sọ. So because ẹ wo bí àwọn ọ̀rọ̀ yẹn ṣe lọ sìn definitely nǹkan kan ṣẹlẹ̀. Number one, bàbá yẹn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó wá fún wa ní fake result autopsy. Fake. Ní nǹkan tó jẹ́ pé ọlọ́pàá ni wọ́n gbé fún o. Àwọn ọlọ́pàá wà wé ẹ̀ǹpẹ́ o. Corona inquest wà wé ẹ̀ǹpẹ́ o. Àwọn dẹ̀ mú fake wá fún yín. Àwọn ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ lórí láyà wọ́n dẹ̀ mú fake wá fún yín. Up till this moment àwọn ọlọ́pàá wò dẹ̀ lọ arrest àwọn ẹni yẹn pé kàtẹ́ mú wá bulẹ̀ ti rí fake yẹn. Wọ́n àdẹ̀ sọ̀rọ̀ ń pẹ́. Lẹ́yìn ìgbà tí láàbù tí wọ́n parọ́ mọ́pá àwọn ti rí ẹsẹ̀ ń pò òyìnbó yàtọ̀ sí dúdú. Láàbù tí wọ́n parọ́ mọ́ ní Amẹ́ríkà pé làwọn ti ṣe. Láàbù yẹn ní ká ẹ má bà image àwọn jẹ́ o. Àwọn ò rí sample nǹkankan o. Nǹkan tó òyìnbó fi yàtọ̀ sí dúdú nìyẹn. Kò sówó tẹ́lẹ̀ gbé fún wọn máa sòótọ́. Wọ́n ní àwọn ò rí nǹkankan. Ẹjọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn kí ló táwọn ọlọ́pàá arrest wọn. Pé kí ló dín ní wọ́n gbà lérò tí wọ́n fi mú fake nǹkan wá. Tẹ́ fi fẹ́ dojú dájú òdodo rú. Then lórí ọ̀rọ̀ pé Wùmí àti Mohbad jà lórí paternity Liam kí ló fà tí Mohbad máa sọ pé òun kọ́ ló bí Liam lójú ayé ẹ̀ tẹ́lẹ̀ jàjà yẹn délé. So ara wọn kan tó bàbá yẹn sọ wípé ó fà the reason tó ń fi sọ wípé no nǹkan kan ṣẹlẹ̀ nìyẹn. So ẹ má jẹ́ ká dédé máa sípò fún bàbá Mohbad o títí ò bá gbọ́yìn kí inú kì í bàjẹ́. Ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ. Adéọmọdé ní orúkọ mi ẹ bá mi share video ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi Adéọmọdé. Ẹ tún subscribe to YouTube channel mi ẹ jọ̀ọ́ Adéọmọdé TV. Ire ó dàbọ̀.